Olúwa gbẹ̀yìngà 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 à ń gbàdúrà pé òye ọ̀rọ̀ tí ò ní kẹ́ fi yá àwọn olùgbọ́. Èyí ni àdúrà wa ní orúkọ Jésù Olúwa wa, àmín. Àkọ́rí tí a ń gbéyẹ̀wò lónìí ni mo pè ní agbára ìsẹ́ra ẹni, the power of self-denial. Agbára ìsẹ́ra ẹni, the power of self-denial. Nínú Bíbélì, Jésù kọ́ wa ní oríṣiríṣi ẹ̀kọ́ sí ìgbé ayé ìdàgbàsókè nínú oore ọ̀fẹ́ àti nínú ẹ̀mí. Lára àwọn ẹ̀kọ́ yìí ni ìsẹ́ra ẹni wà. Jésù kọ́ wa ní ẹ̀kọ́ nípa àdúrà. Jésù kọ́ wa ní ẹ̀kọ́ nípa ìkóra ẹni ní ìjánu. Jésù kọ́ wa ní ẹ̀kọ́ nípa ṣíṣẹ́gun ayé àti ohun gbogbo tí ń bẹ nínú ayé. Ó kọ́ wa ní ẹ̀kọ́ nípa ẹ̀mí mímọ́ àti ẹ̀kọ́ nípa àwẹ̀ àti oníríṣiríṣi ẹ̀kọ́. Lára àwọn ẹ̀kọ́ tí Kristi kọ́ àwọn tí ó jẹ́ àtẹ̀lé rẹ̀ lẹ́yìn tí ó lè mú kí wọ́n dàgbà nínú oore ọ̀fẹ́, lára rẹ̀ ni èyí tí a ń gbéyẹ̀wò lónìí tí a pè ní agbára ìsẹ́ra ẹni, the power of self-denial. Nínú ìgbàgbọ́ lónìí, ọ̀rọ̀ ìsẹ́ra ẹni tàbí kíkan ara mọ́ àgbélébú lédè mìíràn ó jẹ́ nǹkan tí ó ti mẹ́hẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run lónìí wọn ò fẹ́ kan ara mọ́ àgbélébú, wọn ò fẹ́ mú ara wá sí ìtẹríba fún ìfẹ́ Ọlọ́run, wọ́n sì ń fẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó ṣẹ nínú ayé wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, níbi tí ó ti jẹ́ ojúṣe ọmọ Ọlọ́run láti kan ara mọ́ àgbélébú àti láti mú ara wá sí ìtẹríba kí ìfẹ́ Ọlọ́run bá lè ṣẹ, a máa fẹ́ kí àdúrà kó ṣe. Àdúrà ò lè ṣe yẹn láéláyé. Nínú àwọn ẹ̀kọ́ kan tí mo ti kọ́ sẹ́yìn, mo jẹ́ kó yé àwọn ènìyàn wípé àdúrà ò lè ṣe ohun gbogbo, pé àṣìsọ ọ̀rọ̀ ni kéèyàn máa sọ pé kò sóhun tí àdúrà ò lè ṣe. Bẹ́ẹ̀ ni, àdúrà ò lè ṣe ohun gbogbo. Jẹ́ kí n là yékéyéké. Tí a bá ń sọ pé kò sóhun tí àdúrà ò lè ṣe, ó yẹ ká là yékéyéké. Tí a bá sì sọ pé àdúrà ò lè ṣe ohun gbogbo, ó yẹ ká là yékéyéké. Fún àpẹẹrẹ, lọ́kọláya nísìn bí kò ṣe pọ́n bá súnmọ́ra wọn, èyí ni pé èyí obìnrin yóò lè lóyún. Èyí ni pé bí ọkọláya bá fẹ́ra wọn nísìn, bóyá ìyàwó ń gbé ìlú òkèèrè, ìlú òyìnbó, ọkọ wà ní orílẹ̀-èdè níbí, àwọn méjèèjì sì jọ ń gbàdúrà lójoojúmọ́ wípé Olúwa fún wa lọ́mọ, fún wa lọ́mọ. Ṣáàdúrà máa ṣe yẹn? Àdúrà ò lè ṣe yẹn. So nítorí náà tá a bá ń sọ pé kò sóhun tí àdúrà ò lè ṣe, ó yẹ ká máa là yékéyéké. Bẹ́ẹ̀ náà ni tí ènìyàn bá dúró sí ojú ọ̀nà tírélà àbí rélùwé, tí rélùwé yìí sì ń bọ̀ tó sì kúnlẹ̀ tó káwọ́ rẹ̀ méjèèjì sókè tó sọ pé Olúwa má jẹ́ kí kiní yìí kọlù mí, àdúrà ò lè ṣe yẹn nítorí pé ó ń dán Ọlọ́run wò ni. Bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mìíràn tí àdúrà ò tún lè ṣe nìyí. Ohun tí Ọlọ́run bá pa láṣẹ pé gẹ́gẹ́ bí ojúṣe rẹ̀ kó ṣe, tó wá kùnà àti ṣe, tó wá lọ sọ́dọ̀ Ọlọ́run tó wá sọ pé kó wá bẹ́ẹ̀ ṣe, Ọlọ́run ò tún lè ṣe. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ fún wa fún àpẹẹrẹ, ó ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ó ní ẹ fi ìbẹ̀rù Ọlọ́run kọ́ wọn. Ìjóbi mi kò ráyè àti kọ́ ọmọ ní ìbẹ̀rù Ọlọ́run. Aago 5 kò lè lùbá nílé níbi tó ti máa gbé gbogbo agbọ̀n rẹ̀ àti gbogbo wọn ọjà rẹ̀, ó ti bẹ́ sóde. Alẹ́ pátápátá ló máa dé. Àwọn òbí mi ò tilẹ̀ ráyè ọmọ gan. Bí wọ́n ṣe ń jí láàárọ̀ báyìí, wọ́n ti gbé lọ sí daycare, wọ́n sì ti bá àti wọn lọ síbi iṣẹ́ wọn. Alẹ́ pátápátá náà máa lọ gbé ọmọ. Èyí ni wípé bọ́n ṣe ń bayí ní ẹ̀ títí ọmọdé yìí dàgbà sí orí ìgbé ayé bẹ́ẹ̀. Ní ìgbà tó bá yá, wọ́n fẹ́ fi àdúrà ṣe ohun tó yẹ kí ojúṣe wọn tó yẹ kán ṣe, wọ́n fẹ́ fàdúrà ṣe. So àdúrà ò lè ṣe ohun gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àkàwé wọ̀nyí fi hàn pé kò ń ṣe gbogbo nǹkan làdúrà lè ṣe. So tá a bá sọ pé kò sóhun tí àdúrà ò lè ṣe, a gbọ́dọ̀ là yékéyéké. Ohun tí àdúrà bá máa ṣe á jẹ́ ohun tó jẹ́ wípé ó wà ní ìbámu pẹ̀lú ètò àti ìlànà ìfẹ́ Ọlọ́run, tó sì wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Ṣẹ̀tìgẹ́tẹ̀ bẹ́ẹ̀ yẹn. Fún àpẹẹrẹ, lára nǹkan míì tí àdúrà ò tún lè ṣe, òun ni tí a ń gbéyẹ̀wò lónìí, ìsẹ́ra ẹni, deny yourself. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, Kristẹni ó kùnà àti fẹ́ kan ara mọ́ àgbélébú. Kristẹni ò fẹ́ kan ara mọ́ àgbélébú. Kristẹni ò fẹ́ sí ara. Kristẹni fẹ́ tẹ́ ara lọ́rùn pẹ̀lú gbogbo ìfẹ́kúfẹ́ rẹ̀. Ó sì fẹ́ gbé ìgbé ayé ìṣẹ́gun. Ó sì ń fẹ́ láti gbé ìgbé ayé tó wu Ọlọ́run. Ó wá fẹ́ fi àdúrà ṣe ohun tí Bíbélì pa láṣẹ fún pé kó ṣe, kó lè ṣe. Ẹ̀kọ́ nípa ìsẹ́ra ẹni àti kíkan ara mọ́ àgbélébú kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ lónìí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a so rọ̀ mọ́ ogun ayé, ogun èṣù, kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn lógun èṣù.
àìlè sẹ́ra ẹni, àìlè kan ara mọ́ àgbélébù ní orísun ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tó ń bá onígbàgbọ́ jà. So àkọ́rí tòní ni agbára ìsẹ́ra ẹni, the power of self-denial. Nínú ìwé Matthew chapter 16 láti ẹsẹ̀ 24 títí dé 26. Matthew chapter 16 from verse 24 to 26. Nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnìkan bá fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀, kó sì máa tọ̀ mí lẹ́yìn. Nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò sọnù, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi yóò rí. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù, tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀. Jésù ń kọ́ wa ní ẹ̀kọ́ kan tó ṣe kókó níbí nípa ẹ̀kọ́ ìsẹ́ra ẹni. Ìgbé ayé Kristẹni a pè sí ìgbé ayé ìsẹ́ra ẹni. Ó ní jẹ́ kó sí ara rẹ̀. Ní ìgbà tí Kristẹni bá kùnà àti ṣe ojúṣe yìí tó wá fẹ́ fi àdúrà dípò rẹ̀, àdúrà yẹn ò lè gbà láéláyé, òtítọ́ pọ́nbélé nìyẹn. Àwọn nǹkan kankan wà tí a pa láṣẹ fún ènìyàn láti ṣe. Tí ènìyàn bá gbé ojúṣe yẹn sẹ́gbẹ̀ẹ́ tó wá fẹ́ fi àdúrà dípò ẹ̀, àdúrà yẹn ò lè gbà, bí ohun tí mo ti sọ. Fún àpẹẹrẹ, Bíbélì ní kí tọkọtìyàwó má ṣe fà kúrò lọ́dọ̀ ara wọn. Nígbà tán bá sọ pé àwọn fà kúrò lọ́dọ̀ ara wọn, tán wá ń béèrè fọ́mọ, wọn ò lè ní ọmọ. Bíbélì sọ pé tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Nígbà tó bá ṣe yẹn tán ni wàá fàdúrà fi tì lẹ́yìn. Ṣùgbọ́n ó kùnà àti ṣe, ó wá gbé àdúrà, ó wá ń gbà ó ṣe yẹn, àdúrà yẹn ò lè gbà torí pé ó ti lu òfin ìfẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ìwé mímọ́ ń kọ́ wa náà wípé kí Kristẹni àbí ẹnikẹ́ni tí ó bá jẹ́ ẹni tó fẹ́ tẹ̀lé Kristi ní tòótọ́, lára àwọn ohun àmúyẹ fún un láti fi gbé ìgbé ayé tó ṣe ìtẹ́wọ́gbà, mo tún sọ lára àwọn ohun àmúyẹ tó máa fi gbé ìgbé ayé tó ṣe ìtẹ́wọ́gbà, òun ni pé ó gbọ́dọ̀ mọ bí a ti ṣe ń sẹ́ra ẹni. Kí la ń pè ní ìsẹ́ra ẹni? Self-denial. Lédè kúkúrú, ìsẹ́ra ẹni kíkọ ìfẹ́ ẹran ara sílẹ̀ tàbí mímú ìfẹ́ ẹran ara wá sí ìtẹríba láti lè ṣe ìfẹ́ Olúwa. Mímú ìfẹ́ ẹran ara tàbí àbùdá ẹran ara àbí àbùdá ìṣẹ̀dá ènìyàn láti mú wá sí ìtẹríba láti lè ṣe ìfẹ́ Ọlọ́run alààyè, òun là ń pè ní ìsẹ́ra ẹni. Nígbà tí Olúwa pa láṣẹ pé jẹ́ kó sí ara rẹ̀, nígbà tí ènìyàn bá kùnà àti sí ara rẹ̀ tí kò sì ṣe ojúṣe yìí, ó ti lu ọ̀kan lára àwọn òfin tí Kristi gbé kalẹ̀ fún ìgbé ayé ìwà bí Ọlọ́run. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Jésù tún kọ́ ẹ̀kọ́ yìí ní oríṣiríṣi ọ̀nà mìíràn. Tẹ́ bá wo ìwé Luke náà, ìwé Luke chapter 14 verse 26 to 27. Luke 14 verse 26 to 27. Bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórìíra bàbá rẹ̀ àti ìyá àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin, àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú, kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Ẹnikẹ́ni tí kò bá ru àgbélébù rẹ̀ kó sì máa tọ̀ mí lẹ́yìn, kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Jésù ń kọ́ wa ní kókó kan níbí. Ìyẹn ni pé ó gbọ́dọ̀ sẹ́ ara rẹ̀ fún gbogbo ohun tó jẹ́ ìfẹ́ rẹ̀ ní ti ẹ̀dá ẹlẹ́ran ara, kó ba lè ṣe ìfẹ́ ẹni tó fẹ́. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ẹni tí kò bá ṣe èyí kò lè gbé ìgbé ayé tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Agbára ìsẹ́ra ẹni, the power of self-denial. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Tó bá tún ṣí Matthew chapter 5 verse 29. Matthew chapter 5 verse 29. Bí ojú ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀, yọ ọ́ jáde kí o sì sọ ọ́ nù. Ó sà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ jù sí iná ọ̀run àpáàdì. Verse 30. Bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọ kọsẹ̀, gé e kúrò kí o sì sọ ọ́ nù. Ó sà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ kan kí ó ṣègbé ju kí a gbé ara rẹ jù sí iná ọ̀run àpáàdì. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ka bíbà ìwọ́n àmà òpé kí ni Kristi ń sọ. Ohun tí Kristi ń kọ́ wa ní ìsẹ́ra ẹni. Mélòó ni ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ohun tó mú ọ ṣubú lulẹ̀ lónìí ni pé àìlè sẹ́ra wọn,
àìlè mú ara wá sí ìtẹríba láti lè ṣe ìfẹ́ Ọlọ́run. Wọ́n á sì rò pé àdúrà ló máa ṣe gbogbo. Àdúrà ò lè ṣe ojúṣe onígbàgbọ́ lélẹ́yìí tí a pè sí pé sẹ́ra rẹ̀. Ojú àti ọwọ́ tí Jésù lò jẹ́ àbùdá ẹran ara gbogbo àti gbogbo ẹ̀yà ara gbogbo tí ó mú ènìyàn kọsẹ̀ tó sì mú ènìyàn ṣìnà kó nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Bíbélì sọ fún wa ní àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn. Tó bá wo ìwé Róòmù orí 8 láti ẹsẹ̀ 4, kí a lè mú òdodo òfin ṣẹ nínú àwa ẹni tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Nítorí àwọn tó wà nípa ti ara wọn á máa ro ohun ti ara, ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí wọn á máa ro ohun ti ẹ̀mí. Nítorí èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà. Ẹsẹ̀ 7, nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún Ọlọ́run, òun kò tilẹ̀ lè ṣe é. Ẹsẹ̀ 8, bẹ́ẹ̀ ni àwọn tó wà nípa ti ara kò lè wu Ọlọ́run. Wo èdè yẹn. Lédè mìíràn, àwọn tí ara ń jọba lé lórí, tí ìfẹ́kúfẹ́ ẹran ara, àbùdá Ádámù, àbùdá tinú mi ni màá ṣe, ó sì ń jọba lé wọn lórí. Bíbélì sọ pé wọn ò lè wu Ọlọ́run láéláyé. Ìdí tí Jésù fi sọ fún wa ni pé sẹ́ra rẹ̀, wípé kí a ṣe kí ni? Ká sẹ́ra wa, ká kọ́ láti máa mú ara wá sí ìtẹríba láti lè ṣe ìfẹ́ Ọlọ́run alààyè. Ìyí ni pé kì í ṣe ara nìkan àti gbogbo ohun tí ara ń béèrè fún, tí ó jẹ́ ohun tí ara ń béèrè fún lóríṣiríṣi ọ̀nà, a gbọ́dọ̀ mú wá sí ìtẹríba ká ba lè ṣe ìfẹ́ Ọlọ́run. Galatians chapter 5 verse 16, ìwé Galatia orí 5 ẹsẹ̀ 16. Galatians chapter 5 verse 16. Ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì ó sì mú ìfẹ́kúfẹ́ ti ara ṣẹ. Ẹsẹ̀ 17. Nítorí ara ń ṣe ìfẹ́kúfẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn kẹ́ má ba lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Gbọ́ nǹkan tí bẹ̀ yẹn sọ. Ó ní gbé ìgbé ayé tí ó lọ nípa ti ẹ̀mí, nípa mímú ara wá sí ìtẹríba. Ó ní kó ba lè wu Ọlọ́run. Ó ní tó bá ń gbé ìgbé ayé ti ara, ó ní ò ní lè wu Ọlọ́run. Kí ni ẹ̀kọ́ yìí ń kọ́ wa? Lérè fi ó ń kọ́ wa nípa ìsẹ́ra ẹni. Mò ń fún wa ní àwọn ẹsẹ̀ Bíbélì láti jẹ́ kí a mọ̀ wípé ẹ̀kọ́ ìsẹ́ra ẹni ó jẹ́ gbòǹgbò àbí ìpìlẹ̀ ìgbé ayé ìwà bí Ọlọ́run. Is a foundation to godliness. Yọ ìsẹ́ra ẹni kúrò nínú ìgbàgbọ́. Onígbàgbọ́ á gbé ìgbé ayé tí ẹran ara àti ìfẹ́kúfẹ́ ń darí ni. Láì lè kọ́ láti sẹ́ra wa, a ò ní lè kọ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Mo tútù sọ. Láì lè kọ́ àti sẹ́ra wa láti mú ẹran ara wá sí ìtẹríba, ènìyàn ò ní lè kọ́ bákan náà láti ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà àti ní gbogbo ìhà ayé rẹ̀. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Tí o bá tún wo ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 5, Colossians chapter 3 verse 5. Nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ ní ayé run. Bíbélì ní pa àwọn ẹ̀yà rẹ run, lédè mìíràn mú wá sí ìtẹríba. Èdè tí a lò pé parun ni èdè tí Kristi lò tó sọ pé gé ẹ̀yà ara tí ó bá fẹ́ mú ọ ṣẹ̀. Láti gé túmọ̀ sí pé láti mú wá sí ìtẹríba. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Tí o bá tún wo ìwé Romans chapter 13 verse 14. Romans chapter 13 verse 14. Gbọ́ nǹkan tó tún sọ. Ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 14. Ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wọ̀, kí ẹ má sì pèsè fún ara láti mú ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣẹ. Fáìlà sí ẹ má ṣe pèsè. Do not give place. Ojúṣe onígbàgbọ́ nìyẹn. Nítorí náà pẹ̀lú àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì mìíràn tí mi ò ní lè kà, fún àpẹẹrẹ 1 Corinthians 9:27. 1 Corinthians 9:27. Paul apostoli náà sọ, ó ní ṣùgbọ́n èmi mú ara mi wá sí ìtẹríba, èmi sì ń pọ́nra mi lójú kó má bàa ṣe pé lẹ́yìn tí mo wàásù fáwọn ẹlòmíràn èmi ti ká lára mi di ẹni ìtanù. 1 Corinthians 9:27. Lára àwọn ẹsẹ̀ Bíbélì tó sọ nípa ìsẹ́ra ẹni àti tàbí ìkan ara mọ́ àgbélébú. The power of self-denial. Ìsẹ́ra ẹni ṣe pàtàkì débi wípé àwọn ohun tí kò rọ̀ mọ́ ìgbàgbọ́ gan wọ́n á máa lo òfin ìsẹ́ra ẹni. Fún àpẹẹrẹ nínú eré ìtàgé, ìyẹn pé ta mọ̀ sí sport, ẹni tó bá fẹ́ sáré kò ní jẹ oúnjẹ tó lágbára, á sẹ́ra rẹ̀. Tí ó bá rí bẹ́ẹ̀ nínú ayé, kí ẹ mọ̀ wípé
mélòó nínú ẹ̀mí. Nínú ìmọ̀ ìjìnlẹ̀ ìṣègùn science tá a mọ̀ sí medical science, àwọn àìsàn kan wà tí èèyàn bá ní wọ́n á sọ pé kò gbọ́dọ̀ jẹ àwọn oúnjẹ kan, bí ẹni tó ní diabetes wọ́n á ní kò gbọ́dọ̀ jẹ ẹ̀wà olóyin, kò gbọ́dọ̀ jẹ àwọn nǹkan dídùn, kí náà ń kọ ìsẹ́ra ẹni. Torí pé tó bá ń jẹ àwọn nǹkan wọ̀nyí ó ti ṣetán àti tètè lọ sí kòtò. Bẹ́ẹ̀ náà ni nínú sports, ẹni tó fẹ́ sá eré àbí tó fẹ́ ṣe high jump, èyí ni pé kò ní jẹ oúnjẹ tó wíwo. Tí ó bá rí bẹ́ẹ̀ ní ti ìlànà ayé, mélòó nípa ti ẹ̀mí. Nínú eré ológun, àwọn ọmọ ológun pẹ̀lú, nítorí pé kí ara wọn kó lè gbé pépé lójú ìjà àti nítorí tó bá ń ṣe exercise, wọn ò ní jẹ àwọn oúnjẹ kan. Ó di mẹ́ta. Nínú ìjọba òkùnkùn, àpẹẹrẹ kẹrin, ìjọba òkùnkùn mọ agbára tó ń bẹ nínú ìsẹ́ra ẹni débi pé ẹ wo àwọn ọba aláyé tó máa fẹ́ gbé ènìyàn sí ipò ọba aláyé, ọba ayé yìí ó ní iye ọjọ́ tó máa fi ṣe mọ́ ibì kan tí ò ní ríta, kò ní rí òrùn. Ẹ wo, ẹ jẹ́ ń sọ fún yín, kristẹni tí ò bá mọ agbára ìsẹ́ra ẹni kò lè mọ agbára ìṣẹ́gun. Màá tún sọ lẹ́ẹ̀kan sí, kristẹni tí ò bá mọ agbára ìsẹ́ra ẹni kò lè mọ agbára ìṣẹ́gun 1, kò lè mọ agbára ìwà mímọ́ 2, kò lè mọ agbára ìgbé ayé tó wu Ọlọ́run, ó di 3. Tí àwọn ohun tó jẹ́ ti ayé gan bíi sports, medical science, iṣẹ́ ológun àti agbára òkùnkùn tó bá máa ń lo òfin ìsẹ́ra ẹni kán bá lè ṣe àṣeyọrí. Kristẹni fẹ́ gbé ìgbé ayé ẹran ara, ó fẹ́ wu ara, ó fẹ́ ṣe gbogbo tí ẹran ara ń béèrè fún. At the same time, kristẹni tún fẹ́ wu Ọlọ́run. Káyì gbàgbé ẹ̀, ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ̀, bíbélì ní jẹ́ ó di ẹni ìfibú. Paul á sọ pé anathema, let him be anathema. Kí ni à ń kọ́ wa ni pé tí o bá ka ìwé mímọ́, òfin ìsẹ́ra ẹni ó jẹ́ ohun tó ti wà látinú májẹ̀mú láéláyé. Kí l'Olúwa ń gbìyànjú àti kọ́ Ádámù nínú ọgbà Édẹ́nì tó sọ pé gbogbo igi tó wà ní ọgbà yìí ló lè jẹ, eléyìí ni kò má jẹ. Ọlọ́run ń gbìyànjú àti kọ́ Ádámù nípa ìsẹ́ra ẹni ni. Àìlè ìsẹ́ra rẹ̀, òun àti ìyàwó rẹ̀ ló mú kí gbogbo ìran ènìyàn ṣubú sínú ẹ̀ṣẹ̀. Ọlọ́run ò dá wa bí igi ère o, tàbí bí igi tí a kò lè mú kó lójú kan. Ó dá wa pẹ̀lú ẹ̀dá tó ní agbára láti yàn. Nítorí náà tó bá sọ fún wa pé sẹ́ra wa tó kùnà àti sẹ́ra rẹ̀ tó wá fẹ́ fi àdúrà dípò ẹ̀, kò sí ohun tó lè ṣẹlẹ̀. So mo ti fún wa ní àwọn àkàwé 4 láti inú ayé wípé wọ́n ń lo òfin ìsẹ́ra ẹni kán bá lè ṣe àṣeyọrí. Nínú sport wọ́n á sẹ́ra wọn kán lè ṣe àṣeyọrí. Nínú medical science, ẹni tó bá ní àìsàn mìíràn wọ́n á ní má jẹ eléyìí. Ẹni tó bá sanra jù wọ́n á sọ fún pé kó máa ṣe àwọn exercise kan, kó má jẹ àwọn nǹkan kankan kí ara rẹ̀ lè bọ̀ sípò. Ẹni tó bá ní àwọn àìsàn kan wọ́n á ní má jẹ oúnjẹ báyìí kó bá lè gbé pẹ́ lórí ilẹ̀ ayé. Àwọn nǹkan yóò ṣe tẹ̀mí o, ṣùgbọ́n wọ́n lo òfin ti ẹ̀mí láti lò fún ohun ti ara. Nínú eré ológun bákan náà, nínú ìjọba òkùnkùn bákan náà. Nínú ìwé mímọ́ àríkà wípé àwọn kan nígbà tó ń bá Paul jagun tó fẹ́ pa Paul, wọ́n ní àwa kì yóò jẹ, àwa kì yóò mu títí a ó fi pa Paul. Ó máa rí ìtàn nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì chapter 24. Kí ni à ń sọ ni wípé bí kristẹni bá wà láyé yìí tó fẹ́ gbé gbogbo ìgbé ayé ẹran ara pé ohun tó wù mí nígbà gbogbo ni mo fẹ́ máa ṣe, kó gbàgbé ẹ̀. Kò lè mú agbára ìṣẹ́gun, kò lè mú agbára ìwà mímọ́, kò lè mú agbára òdodo, kò lè ní ìtẹ̀síwájú nínú oore ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kọ́ nípa ìsẹ́ra ẹni ti mẹ́hẹ̀ nílé Olúwa lónìí. Kristẹni fẹ́ ní ohun gbogbo tí ojú rẹ̀ ń fà sí, at the same time ó fẹ́ dé ìjọba ọ̀run. Kristẹni fẹ́ ní ohun gbogbo tí ara rẹ̀ ń fà sí, at the same time ó fẹ́ wọ Ọlọ́run. Ìdí rẹ̀ ló fi jẹ́ wípé oníwàásù tó bá ti ń ṣí ojú aṣọ wọn ayé jù, tí ò kọ́ wa ní ìgbé ayé ìwọ̀ntúnwọ̀nsì, kò sí orúkọ mìíràn tí a lè péjú aṣòdì sí Kristi lọ. Òtítọ́ pọ́nbélé ni. Ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ ìsẹ́ra ẹni nínú Bíbélì. Nínú ìwé Daniel chapter 1 verse 8, Daniel àtàwọn akẹgbẹ́ rẹ̀ sọ pé àwa kì yóò fi oúnjẹ àdídùn bá ara wa jẹ́. Bíbélì sọ pé ó ní kán máa fún àwọn ní ẹ̀wà àti omi, wọ́n sì jẹ ẹ̀wà àti omi fún odidi ọdún 3. Wàá rí ìtàn nínú ìwé Daniel chapter 1 gbé láti bẹ̀rẹ̀ kó kàdé parí. Bíbélì ní lẹ́yìn ọdún 3 Daniel sàn ju àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù lọ, òun àtàwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n sọ ní ìlọ́po 10. They were found 10 times better than the magicians of Babylon. Wọ́n sàn ní ìlọ́po 10 jù wọ́n lọ. Agbára ìsẹ́ra ẹni. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn.
kí ni à ń sọ ni pé Jésù olùgbàlà àpẹẹrẹ mìíràn kó tó gorí igi àgbélébú lọ ó fi gbogbo òru gba àdúrà ó sẹ́ra rẹ̀ fún oorun. ẹ jẹ́ n sọ nǹkan, ẹni tí ò bá mú agbára ìsẹ́ra ẹni kó gbàgbé àti bá Ọlọ́run rìn. ó lè bá Ọlọ́run rìn láì mọ bó ṣe ń sẹ́ra ènìyàn. gbàgbé ẹ̀, òfin Bíbélì ni láti májẹ̀mú láíláí láti inú ọgbà Édẹ́nì ló ti bẹ̀rẹ̀, bó sì ṣe máa parí nẹ̀ bó ṣe wọ Revelation nìyẹn. ẹ ti rí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n dárúkọ àwọn ibi mélòó tó yẹ kí onígbàgbọ́ ti kọ́ láti máa ṣẹ́ra rẹ̀. ibi àkọ́kọ́ ní ti jíjẹ àti mímu bí àpẹẹrẹ ti Dáníẹ́lì. onígbàgbọ́ tí ò bá mọ bó ṣe ń, mo máa ń sọ kìrìsìtẹ́nì tó bá ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ kó gbàgbé ìgbé ayé ìṣẹ́gun. A real child of God ó gbọ́dọ̀ break ohun tá à ń pè ní natural law. ipò oúnjẹ mẹ́ta mi gbọ́dọ̀ pé kò ń ṣe pé torí kò sí, ó gbọ́dọ̀ mọ̀ wípé as a normal person a spiritual life ìgbé ayé ti ẹ̀mí ó gbọ́dọ̀ break àwọn nǹkan kankan, kò gbọ́dọ̀ jẹ́ normal lifestyle tiẹ̀. ó gbọ́dọ̀ kọ́ láti máa ṣẹ́ra rẹ̀. ìwé oníwàásù Ecclesiastes chapter 10:17 ó ní ìbùkún ni fún ìwọ ilẹ̀ nígbà tí ọba rẹ̀ bá jẹ́ ọmọ aládé tó ń jẹun ní àkókò tó wọ̀ nítorí ìlera kì í ṣe nítorí àjẹkì. èyí ni pé kìrìsìtẹ́nì ọmọ Ọlọ́run ẹni ẹ̀mí tòótọ́ gbọ́dọ̀ jẹun láti fi sustain life ẹni, kì í ṣe láti satisfy life, láti fi satisfy flesh, láti fi gbé ara rẹ̀ fi tẹ́ lọ́rùn. èèyàn gbọ́dọ̀ ṣẹ́ra rẹ̀. Ísọ̀ ò lè ṣẹ́ra rẹ̀ nítorí ebi díẹ̀ tó pa, ó ta ogún ìbí rẹ̀. kìrìsìtẹ́nì púpọ̀ ń ta ogún ìbí wọn nínú ẹ̀mí torí wọn ò lè kanra mọ́ àgbélébùú. ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ míì ní odidi ọdún kan ó lè má gbàwẹ̀ tó 10 times ó sì fẹ́ gbégbé ayé ẹ̀mí. ní ti jíjẹ kìrìsìtẹ́nì gbọ́dọ̀ kọ́ láti máa ṣẹ́ra rẹ̀ ní ti jíjẹ mímu. àpẹẹrẹ rẹ̀ ní Dáníẹ́lì àti ìwé mímọ́ náà ti ṣe sọ fún wa. ìwé mímọ́ sọ fún wa wípé Jòhánù onítẹ̀bọmi kì í ṣe gbogbo ohun tó ń fẹ́ ló jẹ. èkejì, kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ṣẹ́ra rẹ̀ ní ti oorun sísùn. a sọ pé mo ti stress ara mi, mo gbọ́dọ̀ sùn, pé medical science sọ pé at least èèyàn gbọ́dọ̀ sùn ó kéré jù lójúmọ́ 8 hours ó kéré jù 6 hours. ó lè máa sùn kó gbé ìgbé ayé ẹ̀mí. àwọn ẹ̀mí òkùnkùn wọn á tají lóru wọn á máa ṣiṣẹ́, kìrìsìtẹ́nì á máa sùn bọ̀, ó máa fi gbogbo òru sùn, ó sì fẹ́ gbé ìgbé ayé tó wu Ọlọ́run, ó fẹ́ gbọ́ ohùn Olúwa. ibo ló ti fẹ́ gbọ́? lọ ka Bíbélì dáadáa. ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́gun ńlá òru ló máa ń ṣẹlẹ̀. òru l'Olúwa kó Ísírẹ́lì jáde ní ìgbèkùn. òru ni Jésù gba àgbàyọrí àdúrà kó tó lọ Gẹ́stímánì. òru ọ̀gànjọ́ láńgẹ́lì Olúwa yọ Pétérù jáde nínú túbú nígbà táwọn ọmọ Ọlọ́run kan fi gbogbo òru gbàdúrà. òru ni àwọn ọmọ ogun alágbára lọ gbé òkú Sọ́ọ̀lù nígbà tó ṣubú sọ́wọ́ àwọn Fílístínì. òru ni gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ agbára ṣẹlẹ̀. kìrìsìtẹ́nì á fẹ́ máa sùn, á máa so oorun 8 hours nínú 24 hours. ó sì fẹ́ gbé ìgbé ayé wà mímọ́, fẹ́ gbé ìgbé ayé tó fẹ́ wu Ọlọ́run. gbàgbé ẹ̀, it's not possible. tó bá tẹ̀ máa sorun púpọ̀ ẹ̀kọ́ kan ni kó máa jẹ́. ìwé òwe 20:13 gbọ́ nǹkan tó sọ. Proverbs chapter 20:13 ó sọ wípé má ṣe fẹ́ oorun sísùn kí wọ́n kí ó má bàa di tálákà. ṣí ojú rẹ, a ó fi oúnjẹ tẹ́ ọ lọ́rùn. bó bá fẹ́ oorun sísùn jù wá di tálákà nínú ẹ̀mí. ẹ ti rí bẹ́ẹ̀. ọ̀nà kẹta, kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ṣẹ́ra rẹ̀ fún àwọn ohun ayé yìí. Bíbélì ní kò sẹ́ni tó ń fowó ayé yìí di ara rẹ̀ lọ́wọ́ tó lè wu Ọlọ́run. 24 hours afẹ́wẹ̀ nídìí tẹlifíṣàn, fóònù wa náà, gbogbo social media pátápátá 24 hours afẹ́wà níbẹ̀. At the same time a tún fẹ́ lọ ṣe iṣẹ́ òòjọ́ wa. gbogbo nǹkan wọ̀nyí wọ́n máa ń ba ìgbé ayé ìdàgbàsókè nínú ẹ̀mí jẹ́ ni. ẹ ti rí bẹ́ẹ̀, jẹjẹrẹ ni wọ́n di a cancer, spiritual cancers. Kristẹni àkókò ti lose, they are too loose. wọ́n ti lose jù, wọ́n ò rí nǹkan kan bí ẹ̀ṣẹ̀. ìgbà tó bá tó dá ẹ̀ṣẹ̀ àgbèrè ló tó dẹ́ṣẹ̀ lójú àwọn èèyàn. ó ṣàgbèrè gbogbo ohun tí à ń kọ́ ìwọ̀n tí ì rí pé ẹ̀ṣẹ̀ ni. ó gbọ́dọ̀ ṣẹ́ra rẹ fún gbogbo wọn ayé yìí níwọ̀ntúnwọ̀nsì. jíjókòó sí di tẹlifíṣàn wíwò, fíìmù, títẹ fóònù àtẹ̀jù, gbogbo àwọn ẹjọ́ tí ò ní lárí tó jókòó tó ń rò, ká máa ta lúdò, àwọn ohun asán ayé yìí. ó gbọ́dọ̀ ṣẹ́ra rẹ fún kó ba lè dàgbà nínú ẹ̀mí. Number 4, Kristẹni gbọ́dọ̀ kọ́ láti ṣẹ́ra rẹ̀ fún ìbálòpọ̀ láàrin lọ́kọláya. Bíbélì sọ nínú ìwé Kọ́ríńtì kínní chapter 7:5, 1 Corinthians chapter 7:5, ó ní ìgbà mìíràn káwọn tọkọtaya kan máa yẹra fúnra wọn, kán lè fi ara wọn fún àdúrà àti àwẹ̀. jẹ́ kí n kà sí ọ létí 1 Corinthians 7:5, ẹ má ṣe fàsẹ́yìn kó lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan,
kẹ́yìn kí ó lè fi ara yín fún àwẹ̀ àtàdúrà, kẹ́yìn kí ó sì tún súnmọ́ jùmọ̀ pàdé. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé onígbàgbọ́ ló ti bàjẹ́, tọkọtìyàwó ò lè ya ara wọn sọ́tọ̀ pé baálé mi o jẹ́ ká yẹra fúnra fún ìwọ̀n 21 days ká fi gbàwẹ̀ lórí àwọn ọmọ wa, wọ́n sì ń fẹ́ ìṣẹ́gun. Bíbélì kọ́ wa nípa ẹ̀kọ́ ìsẹ́ra ẹni lórí gbogbo ìhà ayé onígbàgbọ́, ní ti jíjẹ, ní ti mímu, ní ti ìbálòpọ̀ gan láàrin lọ́kọláya, ní ti ohun gbogbo, ní ti ohun ayé. Kìrìsìtẹ́nì gbé ẹ̀kọ́ ìsẹ́ra ẹni tì, wọ́n sì ń retí ìṣẹ́gun, wọ́n fi gbogbo nǹkan kọ́ Sátánì lọ́rùn wípé ogun ni. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Níparí, ìsẹ́ra ẹni nípa yíyan ohun tó kéré fún ògo Ọlọ́run. Kìrìsìtẹ́nì mìíràn tó bá rí iṣẹ́ sálárì ló máa fẹjú mọ́, kò ní wò pé ṣé iṣẹ́ yà á fún mi ní àyè àti sin Ọlọ́run. Kó sẹ́ra rẹ̀ fún iṣẹ́ yẹn, kó wá iṣẹ́ tó mọ̀ pé eléyìí máa fóun láàyè àti sin Ọlọ́run láì wo sálárì. Ẹ̀kọ́ yìí ṣì ń tẹ̀síwájú bí Olúwa bá fẹ́, torí pé lábẹ́ ẹ̀kọ́ ẹ̀mí mímọ́ tí a sọ pé a fẹ́ kọ́ lọ́dún yìí ló wà. So èèyàn ò lè sì gba agbára ẹ̀mí mímọ́ pípé àti kíkún láì sí ìsẹ́ra ẹni. Fún ìbéèrè kan tàbí òmíràn 08038926927 lẹ́ẹ̀kan sí 08038926927. Àlàáfíà ni fún wa.